Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tẹ́jẹ́ ti tèmi Ọmọláwọ̀ best tó jẹ́ pé àdẹ̀jọ jẹ́ ọmọ Yorùbá kan náà tó jẹ́ pé Yorùbá la jọ ń sọ lẹ́nu. Èmi náà mo jáde láàárọ̀ yìí nítorí ọ̀rọ̀ títà lọ́lọ́run because tá bá ní ká wò lóòótọ́ ẹ̀sìn Islam yìí wọ́n gbà wá fún wa ní àgbà ní àdẹ̀ ní àṣẹ but ìlànà tí àwọn àáfàá wa tí wọ́n fi ń preach ẹ̀ fún wa wọ́n preach love nínú kinní yẹn wọ́n preach béèyàn ṣe ń wá unite wọ́n preach ẹ̀ ìkà ni wọ́n máa ń preach fún wa. Mo mọ̀ pé most of ẹ̀yin àáfàá ẹ mọ̀ mí dáadáa wípé lóòótọ́ olórin ẹ̀sìn Islam ni mo jẹ́ bọ̀ mo dífẹ́ màrá mi láàárọ̀ yìí pé èmi ò kí ń ṣe oní Islam mọ́ mi ò ṣe Islam mọ́ mi ò ṣe Islam mọ̀ wálé yẹn àáfàá ti pọ̀ jù kí n polówó ẹ̀sìn ní ọ̀nà tó máa mú ìfẹ́ dání bí mo ṣe wà yìí tí mo jẹ́ olórin Islam àkọ́kọ́ orin tí màá ṣe nígbèsí ayé mi Christian ló ṣokùnfà bí mo ṣe ṣe orin àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣe orin àkọ́kọ́ tí màá dé kọ́kọ́ ṣe bàbá Nbariga ni mo kọ́kọ́ ṣe fún bàbá Nbariga ni mo kọ́kọ́ ṣe orin àkọ́kọ́ tí mo máa ṣe nínú studio bàbá Nbariga ni mo lọ kọrin birthday fún Christian ló ràn mí lọ́wọ́ ìgbà tí mo máa lọ sí Ìlọrin tí mo fẹ́ lọ ṣe album tí mo ṣe Christian lẹni tó mú mi lọ ṣe album yẹn ní ọ̀dọ̀ ẹlẹ́ṣin ńlá Christian lẹni tó lọ mú mi lọ ṣe ẹni yẹn wá mú mi lọ ṣe orin yẹn tán a ṣe orin délé mo gbé orin dé ọ̀dọ̀ bàbá Nbariga pé mo fẹ́ lọ́ǹchì ẹ̀ bàbá Nbariga sọ fún mi wípé àwọn máa dájọ́ sí i dé ní bàbá Nbariga jẹ́ kí orin yẹn wọlẹ̀ mo kí gbogbo ilé ńlá nínú orin náà wọ́n jẹ́ kí orin yẹn kó gbérí di àárọ̀ yìí ìyẹn bàbá Nbariga mo wà nínú gúrùpù wọn tẹ́lẹ̀ ọ̀tẹ̀ náà máa ń ṣe níbẹ̀ èmi ò ní kẹ́ má wàá gbé mi èmi ò ní kẹ́ má pa mí ẹ wá pa mí mò ń sọ láàárọ̀ yìí pé mo stand pẹ̀lú ta lọ́lọ́run tẹ́ ẹ bá jẹ́ kí ta lọ́lọ́run kú sínú ẹ̀wọ̀n tẹ́ fi sí àrọ́mọdọ́mọ yín wọ́n ó jẹ ìyà náà wọ́n ó jẹ nǹkan tẹ́ ń ṣe ní kọ́nà yẹn gbogbo nǹkan tẹ́ ń ṣe ní kọ́nà yẹn ọlọ́run ọba tẹ́ lẹ́sìn yẹn yóò bí yín gbogbo àwọn ògo tẹ́ ń pamọ́lẹ̀ ní kọ́nà yẹn ọlọ́run ọba yóò bí yín èmi ń challenge bàbá Nbariga láàárọ̀ yìí pé Christian òun ló ṣokùnfà orin àkọ́kọ́ bẹ́ẹ̀dẹ̀ yín tí mo ṣe fún yín Christian gbogbo orin yẹn ẹ ti jẹ́ kó wọlé ẹ̀sìn kò sí ẹ̀pù kankan tẹ́ ṣe fún mi kò sí mo mọ̀ pé ìrànlọ́wọ́ mi ò sí lọ́wọ́ yín ni lóòótọ́ mi ìdẹ̀dífẹ́ bọ̀ eléyìí ta lọ́lọ́run tẹ́ ẹ gbé yìí tẹ́ ẹ ní dandan àfi kó kú sẹ́wọ̀n pírẹ́sidẹ́ǹtì olórí ìlú wọ́n ń ba pírẹ́sidẹ́ǹtì jẹ́ àìmọye oríṣiríṣi nǹkan ni wọ́n fi ń mọ́ọ̀kì pírẹ́sidẹ́ǹtì bàbá Tinubu àìmọye oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe fún bàbá Tinubu bàbá Nbariga mo pè yín láàárọ̀ yìí ẹ̀yin lẹ ṣí olórí àwọn ògo Ìlọrin tẹ́ fi lọ mú ta ni ọlọ́run ọba ó béèrè lọ́wọ́ ni ó béèrè ni tí Islam ò bá gbé èèyàn lè kúrò nínú ẹ̀ èmi ò ní kẹ́ má wàá gbé mi ẹ wá pa mí ẹ wá gbé mi kẹ́ wá pa mí bàbá Nbariga mo ṣe orin fún yín mo ṣe orin álbọ́ọ̀mù mo ní mo fẹ́ lọ́ǹchì ẹ̀ mo ti mú àǹkárá mo ti ta àǹkárá fún gbogbo àgbáyé ẹ jẹ́ kí n rí lọ́ǹchì yẹn ṣe ẹlẹ́yin lẹ fẹ́ mú déètì fún mi ìgbà kan ẹ tún fi sọ fún mi pé ẹ̀yin fẹ́ kí n lọ tún orin náà ṣe ẹ bá mi sọ di àárọ̀ yìí tí mo fi kúrò nínú gúrùpù yín èmi ò bẹ̀ yín kẹ́ fi ta lọ́lọ́run sílẹ̀ ẹ jẹ́ kí ta lọ́lọ́run ẹ jẹ́ kó kú síbi tó wà ẹ jẹ́ kí ta lọ́lọ́run ẹ jẹ́ kó kú síbi tó wà tí ẹ̀jẹ̀ ìrandíran ta lọ́lọ́run ò bá ní bí yín mo ń fi omi jẹ́ láàárọ̀ yìí ni mo fi ń sọ ọ̀rọ̀ yìí torí ẹ̀ múra kankan ẹni tó bá ti ń bọ́nù nǹkan ló máa wọnú nǹkan kọ̀rọ̀ tí yín náà dẹ̀ mọ́ kọ̀rọ̀ yín ò mọ́ bàbá Nbariga kọ̀rọ̀ yín ò mọ́ mò ń sọ ẹ lọ mú ọlọ́pàá wá kẹ́ wá fi gbé mi gbogbo àwọn àfáà tí wọ́n wà ní gúrùpù yín wọ́n mọ́lé mi ẹ lọ mú ẹnìkan wá gbé mi ẹ jẹ́ ká sọ Islam tẹ́lẹ̀ gbé dání irọ́ pátá ló wà ń bẹ̀ irọ́ pátá èmi ti wọnú yín bọ̀ èmi ò ní tú àṣírí yín
èmi ò ní tú àṣírí yín ṣùgbọ́n kò ẹ̀jẹ̀ ta lọ́lọ́run ó máa bí yín ẹ̀jẹ̀ ìṣẹ̀ṣe ó máa bí yín torí ẹ̀yin àfáà tẹ́ bá fẹ́ preach ẹ̀ kí n preach love ẹ̀ kí n preach peace bí mo ṣe jẹ́ olórin mùsùlùmí lè fún mi lówó christian lè fún mi lówó babaláwo lè fún mi lówó àìmọye ẹ̀yin àfáà tẹ́ ń ṣiṣẹ́ fún wa tá à ń fún yín lówó tẹ́ ń gbowó iṣẹ́ lọ́wọ́ wa tẹ́ wá mú ta lọ́lọ́run pé torí pé ó ń ba àwọn bàbá yín lórúkọ jẹ́ gbogbo nǹkan tó ń sọ lórí social media ló ní evidence fún gbogbo ẹbọ tẹ́yin náà ń polówó lórí social media ẹ ṣe bá àwọn yẹn wí ẹ ṣe bá àwọn